yes ẹ̀yin tèmi nílé èmi ọmọ yín náà ní Esther Ìgbẹ́kẹ̀lé mo ní kí sọ fún yín o Ojútólé tẹlifíṣàn Ọlọ́run gbórúkọ ẹ̀ Ojútólé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ pátápátá nípa àwọn ojúlùmọ̀ àti àwọn ọ̀rẹ́ yín olólùfẹ́ yín nínú eré nínú fíìmù àti ní orílẹ̀-èdè àgbáyé ẹ máa rí lórí Ojútólé TV ó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ó dẹ̀ fún yín ní ìmọ̀ nípa ohun tí a kò ẹ máa wò ó ẹ má gbé kúrò bẹ́ẹ̀. A kí gbogbo yìí tún wà kárí ayé ní lóko náà ìdàgbò ibi tí atẹ́gùn Ojútólé fẹ́ dé sálàfíà lè wà sára la bá yín torí pé àwọn àpẹẹrẹ náà ló wà nínú abídí lónìí àti wà pẹ̀lú ọ̀dọ́mọdé Akéwì ìyẹn Àjọkẹ́ Akéwì Gbola níbi tí yóò ti gbé wa rin ìrìn àjò ewì gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀gbọ́n mo ti sọ fún tẹ́tẹ́ náà pé gbogbo ìgbà ni a máa rí Àjọkẹ́ lórí ìkànnì ìyẹn lórí YouTube Ojútólé tẹlifíṣàn àti lórí the real fans of Ojútólé tẹlifíṣàn orí Facebook adúpẹ́ gbogbo ẹ̀jẹ̀ tí ń darapọ̀ mọ́ wa àti ẹ̀ tí ìwọ orí ètò gẹ̀ẹ́ tí ń darapọ̀ mọ́ wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀kúfẹ́ Ọlọ́run bá kò ní pa náà ìfẹ́ gbogbo wa lónìí pẹ̀lú Àjọkẹ́ Akéwì Gbola ó máa gbé wa ìrìn àjò ewì ìlú tó fẹ́ lọ èmi ò mọ̀ òun náà ló mọ ibi tó fẹ́ gbé wa lọ mọ̀ pé ó máa gbé wa lọ ìrìn àjò yẹn báyìí Àjọkẹ́ ká tó wọ orí ètò bá kí àwọn èèyàn pàápàá àwọn ìjẹ́ tí ń wà lórí Facebook bá kí wọn. mo kí lónílé mo kí lálejò Àjọkẹ́ Akéwì Gbola ní ké sí yín ẹ máa kú dédé àsìkò yìí ẹ máa bá wa ká lọ orí ìkànnì Ojútólé TV lákúkú wa Ojútólé ojútó oko. Ojútólé ojútóko èèyàn náà ló ń jẹ́ bẹ́ẹ̀ orí ètò Ojútólé náà wà pẹ̀lú Àjọkẹ́ Akéwì. Àjọkẹ́ jáàmù báyìí ìwé tó bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ báyìí. ká ní ọdún méjì lẹ́pa ọdún méjì kí ló dé wàá sọ débi ẹ̀ kí ló sọ débi ẹ̀ sí kí ló dé tó fi tọ́pọ̀ ìwé tó fẹ́ máa ké. ìdíje kan ni ó ṣẹlẹ̀ ní ó wáyé pẹ̀lú àjọ Nigerian Children Cultural Heritage àjọ àdáni ni àwọn náà àwọn àjọ tó wá sọ pé kí èdè má parun kí àṣà má parun ni mo darapọ̀ mọ́ àwọn tó fẹ́ ṣe ìdíje náà lára gbogbo àwọn nǹkan tó ní ká ṣe mo rò pé èwo ni mo lè ṣe nu gbogbo tí wọ́n láàlẹ̀ mo rò pé òkè ewì wà ní oríkì wà ní mo dẹ̀ kọ àkọsílẹ̀ mo dẹ̀ rí pé mò ń ṣe díẹ̀díẹ̀ lẹ́yìn ìgbà tí mo ṣe làwọn èèyàn sọ pé ó da ò kílé tí mi ò ṣe kúkú máa ṣe mo pé wẹ́ àwọn ọkọ̀ tó ń ṣe wọ́n ń kọ́ṣẹ́ wọn ni téèyàn bá ti ní àfojúsùn pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe téèyàn sì ń wo àwọn oríṣiríṣi fọ́nrán tó wà lórí ẹ̀rọ ayélujára kò sí nǹkan tí èèyàn ò lè ṣe kò sí nǹkan tó tutù lábẹ́ ọ̀run kò sí nǹkan téèyàn ò lè ṣe. ok àfojúsùn àti ìfẹ́ sí èdè àti àṣà Yorùbá ló gbé ẹ̀dẹ́ ìdí ẹ̀ lónìí báyìí ibo ló wá fẹ́ gbé wa lọ. ìlú Ẹ̀gbá mọ́lúsàbí ó yá jálọ. máyọ̀ lórí Olúmọ máyọ̀ lórí Olúmọ Ẹ̀gbá ọmọ Lísàbí Ẹ̀gbá ọmọ Lísàbí ọmọ agbóngbàkàlà ọmọ ìrìnjọgbọ́n ọ̀la ó ṣílẹ̀kùn palẹ̀kùn dé ni wọ́n kó kí bàbá Ẹ̀yin Ẹ̀gbá ọmọ ẹni dúdú ò sí nílé pupa tó wà nílé ọmọ ọbẹ̀ ẹsẹ̀ Ẹ̀gbá ọmọ lọ́ba márùn-ún tí gbogbo wọn ń dádé Olúbàrà ọba ni Àgùrá ọba ni Òṣìyẹ ọba ni Olówó dúró ọba ni Aláké ọba náà ni Ẹ̀gbá Aráké màjọ méjì máa jojo Ọlọ́fà ọmọ àjọgbẹ̀rú máa jọgbẹ̀ ẹ̀kọ́ torí ẹrú nísìnyí ẹ̀kọ́ kì í ṣe nìyàn ọmọ atẹ́ni wíjọ tírun ara rẹ̀ ń gbọ̀nlẹ̀ tẹ́rẹ́tẹ́rẹ́ onírúurú Ẹ̀gbá ń pọ̀ nílé Aláké Olúgbọ́njọ́ bí ṣàlọ́ lórí ìwọ̀n ìjà kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ ọjọ́sí ńlọ́tùlù Ẹ̀gbá ló sọ Sódẹ́kẹ́
bí bàbá ogun lábẹ́ Olúmọ. Ẹ̀gbá ọmọ òru là ṣe kà, òru là ṣe kà. Ẹni bá ṣerú rẹ̀ lọ́sàn ẹ̀bọ̀ra ni ó bá wọn láṣọ. Ọmọ orò tí ń kẹ́nà wọ́mú lòrò òun ké nílé bàbá Ẹ̀yin. Ẹ̀gbá àgùrà, Ẹ̀gbá òkè ọ̀nà, Ẹ̀gbá òwu, Ẹ̀gbá kan ṣoṣo náà ni. Ẹ̀gbá méjì jára wọn níyàn rárá. Bọ́ ọ̀kan bá pẹ́ báyìí sí èkejì á mọ̀ pé bá wà nílé bàbá Ẹ̀yin. Ẹ̀yin lọ́mọ aṣẹ́ ti mú kíkan. Ó yẹ kò sóhun tí wọ́n ṣe ní Mẹ́ẹ̀ká táyìn ò lè ṣe lẹ́gbà lé. Bí wọ́n bá ń gòkè àràfá ní Mẹ́ẹ̀ká, ẹ̀yin ọmọ ń gòkè Olúmọ. Bí wọ́n bá mọ omi sẹ́mi ẹ̀yin ọmọ omi Ògùn nílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ olókè kan òkè kan àràǹbarà tí wọ́n gbé lólúmọ. Àwọn gbọ́kànmọ̀ tí ẹ sábẹ́ ewé mẹ́bí bàbá tí yín gbọ́kànmọ̀ tí wọ́n sábẹ́ Olúmọ. Oríkì Ẹ̀gbá náà nìyẹn, Ẹ̀gbá Aláké, oríkì Ẹ̀gbá náà nìyẹn látẹnu Àjọkẹ́ Akéwì. Mo nígbàgbọ́ pé gbogbo ẹ̀yin ará Ẹ̀gbá ẹ̀gbọ́n inú yín máa dùn pé Àjọkẹ́ lọ sí ilé àwọn baba ńlá tí Àjọkẹ́ Akéwì. Ẹni tó bá fẹ́ pè ní sórí ètò nọ́mbà ni wọ́n lè pè ní sí bí a fẹ́ sí nǹkan, a fẹ́ birthday shout out ewì fọ́jọ́ bí kí ni nọ́mbà náà lè pè Àjọkẹ́ Akéwì sí. 070 66 04 4001. So wọn yóò dẹ̀ wọ́n jù kò ga ní lára kò kọjá agbára mi kò kọjá àfaradà. Ẹ̀yẹ́ náà lè gbọ́ látẹnu Àjọkẹ́ Akéwì. Ẹ pè wọ́n fún gbogbo ayé tí wọ́n fẹ́ ṣe, pàápàá tí wọ́n fẹ́ ṣe ẹ fẹ́ kí èèyàn yín fún ọjọ́ ìbí ẹ fẹ́ bá yín máa lọ sí studio wọ́n á bá yín record wọ́n á dẹ̀ send ẹ̀ sí ẹ bá ń sọ pé tested, trusted and confirmed. Àjọkẹ́ Akéwì ni oúnjẹ bẹ́ẹ̀. Ká tún máa lọ ẹ bá kí àwọn èèyàn ká máa lọ lé wa. Mo kí gbogbo yín tẹ́ ń wo Ojútólé TV, tẹ́ ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Àjọkẹ́ Akéwì náà ní kí gbogbo yín ẹ ṣé ẹ kú ìfẹ́ o. Ẹ ṣé ẹ kú ìfẹ́, à ń lọ lé wa náà, àtúnbọ̀ lọ́jọ́ mi pẹ̀lú Àjọkẹ́ Akéwì. Ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.